kí ni àwọn àmúyẹ tẹ́yin ọba aláyé máa ń wò kẹ́ tó sọ wípé èèyàn kan tọ́ láti joyè lábẹ́ ìṣàkóso yín? Ẹ wá wo bí Olúwo tìlú Ìwó, ọba Abdulrasheed Àkànbí ìlú àkọ́kọ́, wọ́n fi VDM, Very Dark Man, wọ́n fi jẹ atáyéṣe ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọba aláyé. Kí àwúlẹ̀ kọ sí irú oyè yìí? ṣe èmi kì í sọ wípé báwo ló ṣe ṣe nǹkan ẹ̀, ṣùgbọ́n tá a bá tún sọ pé ká fi òkú ìyá wèrè sílẹ̀ fún wèrè, wèrè ó ba nǹkan jẹ́ o. tẹ́ ẹ bá wo oyè tí wọ́n fún Very Dark Man, wọ́n láwọn fún un, kí ni nǹkan tí Very Dark Man ti tún ṣe ní ilẹ̀ Yorùbá? àwọn ń jàfẹ́tọ̀ọ́ àwọn èèyàn yóò sọ̀rọ̀. Ìgbà tí wọ́n ní wọ́n já àwọn ọmọ gbé ní orí réńjò ní, ó sáré wá sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ó káwọn èèyàn lẹ́yìn tí wọ́n ṣèwọ́de. Gbogbo eléyìí ńkọ́? Anybody ló lè ṣèwọ́de, sóun ló lọ gba àwọn ọmọ yẹn lẹ̀. Kí ni ìwọ́de yẹn túmọ̀ sí? Àtàwọn nǹkan míì tí wọ́n ní lórí ayélujára, ó lè bíjọba bá ṣe bákan, ó nìkan ló gbójú gbóyà tó lè sọ̀rọ̀ òkè. Ẹ wá ọ̀gá àtayéṣe lọmọ yìí. Bóyá àtayéṣe ilẹ̀ Ìwó. Àtayéṣe ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Ìwó ni. Nítorí wípé Very Dark Man fúnra rẹ̀ disrespect tradition. Yes, Very Dark Man fúnra rẹ̀ ó disrespect bàbá wa Ọọ̀ni. Kí ló dà wọ́n pọ̀? Mímọ̀ n tó dà wọ́n pọ̀ náà ló ti rí yẹn láàfin Olúwo. Ara tí mò ń sọ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ nìyẹn. Ẹni tó bá ti lè sọ́pọ̀tì ẹ̀ láti nàka àbùkù sí orí ìtẹ́ Ọọ̀ni, irú ẹni bẹ́ẹ̀ ni èèyàn Olúwo. So ìdí tó ti fi jẹ àtayéṣe nìyẹn. Ayé tó tún ti dà tó tún ayé tẹ̀ ṣe. Ṣé Very Dark Man ò tọ́ sóyè yìí? Ṣé Very Dark Man tọ́ sóyè yìí? Èèyàn ọba aláyé lẹlẹ mẹni ó tọ́ sí àtẹni tí ò tọ́ sí. Ẹ̀yin ìlú lẹ lè sọ ọ̀tọ̀, ẹ̀yin lẹ rína ríta ju àwa lọ. Mi ò fi yẹn jóyè rí. So tó bá ti lè dáhùn ẹ̀, èmi á sọ fún ẹ wípé ọ̀rọ̀ Saheed Òṣùpá ni màá tẹ̀lé. Ó ní ọbẹ̀ tá a fàbò sí kò ná mọ́, kò ní jiná bọ̀rọ̀, kàkà kó jiná àrùnpa náà ni. Nígbà tí ọba Olúwo tóun jẹ́ asọ̀tẹ̀gbayì, tó náà fi máa mú asọ̀tẹ̀gbayì tẹ́ ẹ joyè, so ti mọ̀ pé inú ọ̀tẹ̀ ni gbogbo wọn wà ní. So torí kí ọ̀tẹ̀ yẹn lè rìn àti kí Very Dark Man lè boost mòrá ọ̀tẹ̀ tán kó jọ, ìdí nìyẹn. Ní ṣókí, ẹ ò fara mọ́ ọ? Òun yóò ná oyè tó fún yàn nígbà tí ìsòyè ilé mi, tí ìsòyè ìlú mi. Àtayéṣe ilẹ̀ Yorùbá. Àtayéṣe ilẹ̀ Ìwó. Àtayéṣe ilẹ̀ Ìwó. Gbogbo yín ò fara mọ́? Èmi ò fara mọ́, nítorí kì í ṣe mi ò sí mẹ́mbà tán fi jóyè. Ọba mélòó nílẹ̀ Yorùbá ló wà mẹ́mbà tán fi jóyè? Ọba mélòó nílẹ̀ Yorùbá ló wà mẹ́? Point them out. Just point 2 or 3 ọba tó wà mẹ́mbà tó fi Very Dark Man jóyè. Wọ́n bá fẹ́ jóyè ilẹ̀ Yorùbá, nígbà tí bàbá wa Aláàfin Ọba Adéyẹmí Lámídì tí wọ́n fẹ́ fi Gani Adams jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣó o mọ iye ọba tó kún ibẹ̀ yẹn? O mọ bó bá ṣe pọ̀ tó? Ọba kíní kan Yorùbá land. Lórí ẹja ọ̀rọ̀ jákujàku ni. So ọbẹ̀ tí wọ́n ń fàbòsí kò ná mọ́ ni. So alábòsí ni gbogbo wọn.
alábòsí ni wọ́n, gbogbo nǹkan tí wọ́n ń ṣe ìdí àbòsí ni wọ́n ti ń ṣe. Olúwo ò ní nǹkan gidi kan tó fẹ́ offer ilẹ̀ Yorùbá bí kò ṣe kó wá láti ba tradition àti culture wa jẹ́.